ọmọ kóòtù òjíire abẹ́ ti sùn oorun ẹ̀wẹ̀ bí àkókò ikọ́. Mo ní ayọ̀ láti sọ fún yín wípé bàbá Tinubu ti wí bẹ́ẹ̀ ó sì ti ṣe bẹ́ẹ̀. Àwọn ajínigbé tí ó jí àwọn ọmọ ní Ogbomoso tó jí àwọn ọmọ yẹn gbé, mo láyọ̀ láti sọ fún yín pé bàbá Tinubu ti rán wọn ní ẹ̀wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekárakára. Bẹ́ẹ̀ ìyẹn nìkan kọ́ o, ǹjẹ́ ẹ mọ̀ pé ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ni ìyí ọmọlúàbí, àní ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín sẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí olóyè Sunday Igboho májàsọ́lá ọmọ aládìíkún wọ́n máa ti kalẹ̀ sí ìlú Kwara o. Kódà èrò ẹkùn wọ́n ti dúró gidigbi sílùú Kwara báyìí. Ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ lódìdí. Ẹ káàbọ̀ sórí ìkànnì wa o, ilẹ̀ Oòduà, ilẹ̀ àbínibí wa, ọmọ Yorùbá. Lórí ọ̀rọ̀ àwọn ajínigbé tí wọ́n ìjọba pè ní Ansaru tí ó jí àwọn ọmọ gbé nílùú Ogbomoso, ṣé mọ̀ pé mo mú wá sórí fídíò pé wọ́n ti mú àwọn mẹ́ta. Náà mo láyọ̀ láti sọ fún yín pé bàbá Tinubu ti rán wọn lọ sí ẹ̀wọ̀n gbére. Kò ṣe pé ó rán wọn lọ sí ẹ̀wọ̀n gbére lásán o, ó rán wọn pé kó lọ sọ wọ́n síbẹ̀. Mind you, ṣé ẹ dẹ̀ mọ̀ pé bàbá Tinubu ti ṣèlérí fáwọn wèrè Fúlàní yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí pé ẹni Agbesumomi tàbí bókobòko tàbí adàlúrú tó bá ti lè bá pàdé tó jẹ́ ajínigbé, nothing like repentant bókobòko mọ́. Bàbá Tinubu ti ń ṣèdájọ́ fún wọn instantly. Eléyìí ò ń ṣe ẹ̀díìtì, wait and get ni. Ṣé ẹ mọ̀ pé kò pẹ́ tó mú wọn, kò ju ọ̀sẹ̀ mélòó tí wọ́n mú wọn lọ ni wọ́n sún wọn lọ sí ilé ẹjọ́. Now mo láyọ̀ láti sọ fún yín pé wọ́n ti rán wọn ní ẹ̀wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára. Bẹ́ẹ̀ bí wọ́n ṣe rán wọn ní ẹ̀wọ̀n gbére tó yìí, ohun àwọn náà lẹ́ ń rí yìí o. Ẹ wo bó ṣe ń wọlé ẹjọ́, bó ṣe ń lọ gba ìdájọ́ wọn. Síbẹ̀síbẹ̀ bó ṣe rán wọn lẹ́wọ̀n gbére tó, àwọn àjọ DSS yarí o. Wọ́n fárígá mọ́ bàbá Tinubu lọ́wọ́. Ní kí ló wí? Wọ́n ní ẹ̀wọ̀n gbére yẹn kéré. Ẹ gbọ́ ẹ̀yin èèyàn wa, ṣé lóòótọ́ ni wọ́n ní ẹ̀wọ̀n gbére tó fún wọn yẹn, wọ́n ní ó kéré. Wọ́n ní báwo ló ṣe máa fún wọn ní ẹ̀wọ̀n gbére ní àwọn tó jí àwọn ọmọ gbé, tí wọ́n da odidi ìlú láàmú, tí wọ́n da odidi àwọn ará ìlú láàmú, tí wọ́n dẹ̀ tún pa àwọn olùkọ́. Lẹ wá sọ pé ẹ fún lẹ́wọ̀n gbére. Ó jẹ́ kí wọ́n wá ẹ̀sùn tó nípọn, kí wọ́n ṣe kí ni, kí wọ́n fi sí wọn lẹ́sẹ̀, kí wọ́n fi dì wọ́n ṣúrúgúdú pé ẹ̀wọ̀n gbére yẹn nìkan kọ́ o. Bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn DSS ti yarí o mọ́lé ẹjọ́ lọ́wọ́ pé ẹ̀wọ̀n gbére kọ́ ni solution, nítorí pé lẹ́yìn ẹ̀wọ̀n gbére náà ẹ̀dẹ̀ ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ó máa padà yẹgi fún wọn ni, ó máa padà fún wọn ní death sentence. And mind you, nínú death sentence yẹn ibẹ̀ ló máa fẹ́ padà gbàgbé wọn sí. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ kàn máa gbọ́ pé kíní kan release àwọn repentant bókobòko. Ṣùgbọ́n kí irú ẹ̀ má bàa ṣẹlẹ̀, àwọn DSS ti fárígá. Wọ́n tún gbé ẹjọ́ yẹn, wọ́n tún gbé lọ sí kóòtù lẹ́ẹ̀kan sí. Àwọn DSS yarí, wọ́n tún wọn gbé lọ sí kóòtù, ìyẹn àwọn Ansaru tí wọ́n fún ní ẹ̀wọ̀n gbére yìí, wípé dandan sẹ́ẹ̀ ẹjọ́ wọn ó gbọ́dọ̀ ju ẹ̀wọ̀n gbére lọ. Ṣé ẹ mọ̀ pé wọ́n tún pa èèyàn nú ẹ̀, àti pé àwọn gangan ni olórí àwọn Agbesumomi, àwọn ajínigbé tó jí àwọn ọmọ gbé. Dájúdájú ó jẹ́ kí ẹ̀wọ̀n wọn, ó jẹ́ kí ìjìyà ẹ̀ṣẹ̀ wọn kó ju bẹ́ẹ̀ lọ. Ẹ wo eléyìí la wà tá a sì ń jẹ lọ́wọ́ láì tí ì jẹ tán ní ojú bá ti Àtíkù o. Ojú ti Àtíkù rẹ́kẹ́rẹ́kẹ́. Ṣé ẹ mọ̀ pé mo mú wá sórí fídíò wípé Àtíkù ti lọ san 1.6 billion fún US lobby láti fi bà ti bàbá Tinubu jẹ́, tí ẹ bá gbàgbé. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé nǹkan tí Àtíkù expect òun mà kọ́ ló bà. Nítorí ó expect kí Trump kó ti máa ṣe investigation lórí bàbá Tinubu báyìí. Ṣùgbọ́n Ọlọ́run tí ó ń ṣọ́ bá ìkà, ó mà ti dójú ti Àtíkù. Kò ṣe pé ó dójú tì nìkan,
ó bojú ẹ̀jẹ̀ rẹ́kẹrẹ́kẹ́ ẹ̀gbọ́n tó máa ní oṣù ọlọ́run ò bojú mi jẹ́ kó ṣe bí tàtíkù o ọlọ́run ti yẹ̀yẹ́ àtíkù nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí instead kí Trump kí ó máa ṣe investigation lórí bàbá Tinubu níṣe ni Trump tún ń pèsè bàbá Tinubu ni o ó yà yín lẹ́nu Trump ń pèsè bàbá Tinubu fún akitiyan ẹ̀ àti fún iṣẹ́ ribiribi èyí tó ń ṣe ni Trump tún kí Tinubu pé inú òun dùn fún ìgbésẹ̀ àti bí Tinubu ṣe ń ṣe àwọn agbésùmọ̀mí tó jẹ́ pé ó mú fún wọn back to back kò tiẹ̀ fún wọn ní breathing space rárá tó bá ṣe gbọ́wọ́ báyìí bẹ́ẹ̀ Tinubu ti tákù wọn bẹ́ẹ̀ ni Trump tún wá tẹ̀síwájú ó ní ó fi hàn gàdàgbàǹgbà pé ó kájú ẹ̀ ó tó láti ṣe ẹlẹ́ẹ̀kejì nítorí pé ohun tó fi lè mú ẹ tó fi bojú àwọn eléyìí jẹ́ yìí káre dàsákì ẹ bẹ́ẹ̀ ni Trump ó ń kí bàbá Tinubu mẹ́sàn-án mẹ́wàá ó ní ọmọ ọkọ níjàre fún iṣẹ́ takuntakun tó ń ṣe lórí ọ̀rọ̀ insecurity èyí ni lẹ́tà tí Trump kọ sí bàbá Tinubu ìyẹn lẹ́tà tí bàbá Tinubu from President Donald Trump ìyẹn tí Àtíkù gbé ẹjọ́ lọ bá pé kí wọ́n bá ti bàbá Tinubu jẹ́ bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ ṣe é mọ̀ pé lẹ́yìn tÁtíkù ti gbé kéèsì yẹn lọ sọ́dọ̀ àwọn US lobby ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn Nàìjíríà ló ń dìde ṣe é mọ̀ pé àwa Yorùbá ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká tilẹ̀kẹ̀ sí di ẹlòmíràn wọ́n wá sọ fún Àtíkù pé kí Trump náà gbìyànjú kó bá wọn yẹ̀dí Àtíkù wò níbo ló ti rówó tó kó fún àwọn US lobby láti fi bà ti Tinubu jẹ́ bóyá lẹ mọ̀ pé ohun tó ní kálukú bá ṣe rẹ́kọ̀dì ẹ̀ ń bẹ́ńlẹ̀ lọ́wọ́ àwọn kan wọ́n ti padà ṣí rẹ́kọ̀dì Àtíkù jáde o àṣẹ Àtíkù tó lọ bá US pé kí wọ́n ṣe investigation lórí bàbá Tinubu àṣẹ òun gan ò tẹ́lẹ́gbẹ́ ẹni tó ń wọ US àṣírí Àtíkù bá tú o wọ́n lóun náà kò ṣe tẹ́lẹ́gbẹ́ ẹni tó ń wọlé wípé tó o bá máa bá tèèyàn jẹ́ rántí pé ìwọ náà ò sèvù ní US ẹ jẹ́ kí n sáré gbé yín débẹ̀ ìjẹ́ ẹ mọ̀ pé Elédùmarè lọ́ba wí bẹ́ẹ̀ ṣẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ òun níyì olóyè Sunday Igboho ọmọ Yorùbá mo láyọ̀ láti sọ fún yín wípé lọ́wọ́lọ́wọ́ báyìí olóyè Sunday májàsọ́lá Igboho ṣáà ti tẹ̀lẹ̀ sí ìlú Kwara o òun náà lẹ́rí yẹn bàbá ti wọ ìlú Kwara ẹ̀rí ọmọ Adéyẹmọ ti wọlé o mo láyọ̀ láti sọ fún yín wípé olóyè Sunday Igboho ṣá wọ́n ti lálẹ́wù sí ilẹ̀ Kwara ṣé ẹ mọ̀ pé wọ́n sọ pé on the 23-24 àwọn máa dé sílẹ̀ Kwara náà wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ òun náà lẹ́mọ̀ yìí o ẹ wo bó lóyè Sunday Igboho ṣe jáde tán bàbá tún wá sọ̀rọ̀ kan bàbá tún wá gba àwọn ilẹ̀ Kwara àwọn ẹlẹ́ṣọ́ ààbò ilẹ̀ Kwara nímọ̀ràn pé àwọn ṣe tán o láti bá wọn ṣiṣẹ́ pọ̀ ṣùgbọ́n o ẹ jẹ́ ká fi sí ọ̀nà tó tọ́ ẹ má jà ṣe jàgídíjàgan ìwà wèrè mọ́ tó túmọ̀ sí anything tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ máa make sure pé ẹ kárí àwọn ọlọ́pàá àlọ́ǹgì kó má bàa jẹ́ pé àwọn náà ló máa padà máa sọ fún yín pé you are doing the right thing in the wrong way. Bàbá tún wá tẹ̀síwájú wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí ìrú ẹkùn ti wà ní ilẹ̀ Kwara ó ti wá láti wá dúró bẹ́ẹ̀ Sunday Igboho tún wá sọ kinní kan òun ni wọ́n pè ní no room for Agbesumomi ó ní ẹni agbébọn ẹni Agbesumomi tó bá ti ká nílẹ̀ Kwara tó bá ti bẹ́sùn lọ́wọ́ ẹ o tí wọn bá irinṣẹ́ lọ́wọ́ ẹ ẹ̀fà lé ọlọ́pàá lọ́wọ́ ṣùgbọ́n èyí tó bá jẹ́ pé ó ṣe kọjá yìí ẹ̀ bóyá ó gbébọn dání tàbí pé ó tún wá ń jíìyàn gbé ẹ yànkí ẹ mú balẹ̀ lójú ẹsẹ̀ ẹ gbọ́ ṣé àbá yẹn da àbí ò da ọmọ Yorùbá ẹ pàdé wa ní comment section àní rí jù báyìí lọ o lórí ìkànnì wa ilẹ̀ Oòduà ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú like ẹ bá tiwa jẹ́ pẹ̀lú share ẹ bá wa pín káàkiri ẹ jẹ́ kó lọ fàáfà la fi ń kí wípé
ilẹ̀ Oòduà ilẹ̀ àbínibí wa ilẹ̀ Oòduà gbè wá o bẹ́ẹ̀ kò ní gbọ̀dàlẹ̀.